ǹlẹ́ o kọ̀ràn àjíire bí dáadáa ni mo jí bàbá ṣàlàáfíà lẹ́yìn náà wà kà sí ó ṣọwọ́ òwúrọ̀ kùtù bàbá kọ̀ràn kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ọmọ pé pánsó òfúnra pánsá máa já àjà òfúnra àjà á sì máa jìn bónílé ò bá fúnra ó lè ní kóru wọn lọ odù kan ló yọ jáde sí ọ lójú ọpọ́n láàárọ̀ yìí bàbá ṣé ò le kó mọ̀ bá a lé ní kànrán kó mọ̀ bá a lé ní o gbọ́bẹ́ sí ọ̀fọ̀ ọ̀hún ṣe ń gbà jẹ́ ni domidomi ẹ̀fẹ̀ sọ̀domi kẹ́ ẹ má ṣe domi sólojò lára dífá fún Ọ̀rúnmìlà tó ń lọ gbólójò níyàwó ìsán lolójò ń dá àrùn lolójò ń dé domidomi ẹ̀fẹ̀ sọ̀domi. bàbá ẹ là lọ̀rọ̀ sàn án láàrin ajé ní múni pẹkọrọ kí gangan ló ṣẹlẹ̀. odù Ifá tó yọ sí ọ ló ń kìlọ̀ wípé kó o ṣe kèsèédì kó o sì gbà fúnra láàyè gidigidi. Ifá wí fún ọ wípé kó o kíyèsára kó o má bàa jìn sọ́gun lójijì bó bá ṣe é ṣe gan ni. Ifá wípé kó o má bóbìnrin kankan ní nǹkan kan pọ̀ ń sáàsìn yìí. bàbá ẹ ṣeun ẹ mọ̀ wípé alákàn tèmi gan kò yéé fojú ṣèṣọ́rí ara bẹ́ẹ̀ ṣe wá tún wí yìí náà màá máa kíyèsára ẹ̀yin náà sì tún máa ràn wá lọ́wọ́ pẹ̀lú ààbò àwọn ọmọge tó wà níta lásìkò yìí kọjá àrísojú ẹ̀yìn ó yẹ kó yé yín bàbá. kọ̀ọ̀ràn mo ṣe kọ̀rọ̀ ẹnu mi káwàdà ohun tá a fọn sí fèrè ń fọn jáde ohun tí wọ́n wí fún mi mò ń wí ká wí fún ni ká gbọ́ àwọn ilé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọn òkè jèrò èyí tó kọ̀ tí ò gbọ́ a sì máa tọwọ́ àhábọnú ìwọ ò ní kọwọ́ àhábọnú o bàbá ọ̀rọ̀ yín yé mi ẹ wá jẹ́ kí tèmi náà yé yín àárẹ̀ èso òkúta kíní ìyá awulẹ̀ máa dágbé fúkẹ́fúkẹ́ ńgbà mìíràn kò ní sábúrú bàbá èyí tá a bá sì ṣe tó fẹ́ buni lọ́wọ́ ohun tó bá ti ṣe tì ilẹ̀ ni yóò gbé. kọ̀ọ̀ràn mọ́mọ́ fọwọ́ ẹlẹgẹ́ mọ́rọ̀ yìí odò tá a bá mọ̀ fojú ré náà ní mọ̀ ń gbé ní lọ mo ti gbọ́ bàbá màá tún máa kọ̀ sí yín àwọn àlejò ń dúró dè mí ń ta ó dàbọ̀ bàbá. báyìí ni olóyè kọ̀ọ̀ràn ṣe pa aago mọ́ bàbá Ọ̀rọ̀nìmọ̀jà létí. bàbá Ọ̀rọ̀nìmọ̀jà ló ní fá olóyè kọ̀ọ̀ràn lọ́jọ́ tó ti pẹ́. afẹ́ lè wí pé bàbá ọ̀hún lolùtọ́sọ́nà àti amòye rẹ̀ ṣé ṣàṣà lólówó ọlọ́rọ̀ tí kò ní bàbá kan nígbẹ́jọ́ tí ń forí pamọ́ sábẹ́ rẹ̀. báyé bá dojú kejì mébí a ó sì máa bá gbà yìí. olóògbé Síkírù Àyìndé Barrister gan pé bó bá jẹ́ ṣajẹ ló láyé ẹ jẹ́ káṣọ máa ṣe lọ. bówulẹ̀ jẹ́ wípé àtìgbè èwe ni bàbá Ọ̀rọ̀nìmọ̀jà ti dà lójú méjèèjì ìmọ̀ rẹ̀ nínú fọ́ òun ìṣẹ̀ṣe kún fọ́fọ́ òun gan ló yẹ kí wọ́n máa pè ní ojú inú lejò ń lò. bàbá yẹn rán ọ̀rá ti lówó lọ́wọ́ á máa pa ọ́pọ̀dù fàkànyọ séèyàn ni domidomi kọ́ dàgàrí ni ṣẹbẹ́ni tó bá ń ṣiṣẹ́ lódò ló ń domi kí ló pè mí pẹ̀lú mi. kí n yẹra fóbìnrin fún sars ní bàbá yẹn òwúlẹ̀ kí n gbé gègé lọ́rọ̀ kó tó sọ mo wọ̀ pé n bá ti fowó díẹ̀ ránṣẹ́ sí ara rẹ̀ ó balẹ̀ bàbá onífà pọ́ńfìtà. báyìí ni olóyè kọ̀ọ̀ràn ṣe gbọn imú tó sì mórí lé yàrá àgbàlejò rẹ̀ kówulẹ̀ tó jí lórí ibùsùn nìkan ti kàn lára wípé àlejò kan ń bẹ ní yàrá náà tó fẹ́ rí. ó dá a lójú wípé ọ̀rọ̀ tó ṣojú ìlú ò farasin ohunkóhun tó bá gbé Ṣẹ̀gilọlá wá lẹ́yìn tó fárígá kúrò lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ wo ni láti jọ́rọ̀ tó ṣe kókó. ó mọ̀ dájúdájú náà wípé inú alẹ́ lọmọ ehoro ń yágbẹ̀yìn àwọn tí wọ́n nífọ̀n léèkánná ju Ṣẹ̀gilọlá gan òun wulẹ̀ ti mú wọn balẹ̀. báwo ni tiẹ̀ ṣe wá fẹ́ yàtọ̀ mẹbí bíkú bá ń sọ̀rọ̀ àrùn a sì máa gbin ni. Ṣẹ̀gilọlá kò wulẹ̀ tó ẹrú tí ń mọ ẹlẹ́rìndòdò tí wọ́n fi ṣàlejò fún un nígbà tó jókòó ń retí olóyè Kọ̀ọ̀ràn.
ṣóhun tí mo fẹ́ ka ara mi bọ̀ yìí ṣùwọ̀n ṣá. Ọlọ́run ni mò ń tẹ̀lé. Ó jọ gàtè kò jọ gàté. Ọ̀rọ̀ náà fẹsẹ̀ méjèèjì ti rò. Mo mọ̀ wípé ajá Gbénga kò lè láéláé gbàgbé olóore rẹ̀. Bí mo bá lè bá olóyè Kọ̀rọ̀ sọ̀rọ̀ tó sì gbé owó kalẹ̀ fún Gbénga, kódà bí mo bá fara mi dí, ó dá mi lójú pé wàhálà mi ò lè já sásán. Kò sóhun tó burú nú kọ́kùnrin réjò kóbìnrin sì pa. Mebí kéjò òun má ti lọ ní kókó. Àbí ṣájà Gbénga lè wá ṣekùn gbẹndu sọ́lọ́dẹ ni lọ́jọ́ iwájú. Ká má rí, Gbénga ò lè dà mí. Láíláí, Gbénga ò lè dà mí. Káfíńkátà rẹ̀ ò ní jẹ́ dán wò póhùn èéfé yíyànṣó. Àti wípé bí mo bá kọ̀ jálẹ̀ tí mi ò gbégbésẹ̀ yìí fún Gbénga, Ọlọ́run yóò yá láàánú mi fún. Gbénga wá fi mí sílẹ̀, á wá bóbìnrin míì lọ. Gbogbo ayé á wá dá mi lẹ́bi wípé mi ò ṣojúṣe aya rere lọ́ọ̀dì ọkọ. Mi ò gbọdọ̀ tìtorí agídí inú kí n gbóúnjẹ alẹ́ mi fólógbò jẹ. Àti wípé bólóyè Kọ̀rọ̀gán bá sọ̀kalẹ̀ tó gbálàyé mi, Ọlọ́run lè kó sí i lọ́kàn kó má fìlọ̀kulọ̀ lọ̀ mí. Wò ó, a kì í kẹsẹ̀ bomi ká tún máa yó tútù o jàre. Ṣẹ̀gílọlá túbọ̀ fi aṣọ ìnujú rẹ̀ fá òógùn tí ń bọ́ lára rẹ̀. Ó wulẹ̀ ti ṣàlàyé fún Gbénga kó tó wá síbí. Inú ẹni à ń wí náà sì dùn lọ́pọ̀lọpọ̀. Ńṣe ni kò bá gbàlù mọ́ ọjọ́. Dájúdájú inú rẹ̀ yóò túnbọ̀ dùn nígbà tó bá résí ayọ̀ gbà lọ́dọ̀ Ṣẹ̀gílọlá nípa ìpàdé yìí. Ṣẹ̀gílọlá, amọ̀rèwú lọ́sàn-án. Ẹ káàárọ̀ sà. Mo ti wí fún ẹ pé kó o mọ̀mọ́ pè mí ní sáà, ṣùgbọ́n o kì í gbọ́. Káwulẹ̀ gbéyàn sẹ́gbẹ́ kan. Rírí tí mo rí ẹ lówùúrọ̀ yìí yà mí lẹ́nu. Èmi kò rò wípé wàá tún padà yọjú sí mi lẹ́yìn bó ṣe fúnjú lọ sílé náà dájúdájú. Ìtorí rẹ̀ náà lèmi náà fi ṣèṣì àgbà tí mo sì fi ṣe pé ilé làpótí ń jókòó dèdí. Ẹ ṣé gan sà fún ìgbọ́niyé yín. Kí ló dé? O ò mẹ́lẹ́rìndòdò rẹ ni. Olóyè Kọ̀rọ̀ ló sọ̀rọ̀ báyìí tí sì ń tọ́ka sí ife tó wà níwájú Ṣẹ̀gílọlá. Rárá sà, ẹ̀yin àgbà náà lẹ pé ohun tó bá ń dunni ló yẹ kó pọ̀ lára ẹni. Àti wípé òǹgbẹ ò tí ì gbẹ mí, tóǹgbẹ bá ń gbẹ mí màá mu sà. Ṣíọ̀, àfi bẹ́ẹ̀ náà. Ó jẹ́ mú nǹkan tí wàá mu. Àbó rò wípé mo fi kóró ògùn tàbí lẹ́búlẹ́bú síbẹ̀ ni. Má gba orí èròǹgbà yẹn ráyè o. Bí mo bá fẹ́ kó o gorí ibùsùn mi, mi ò nílò ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí kó o tó débẹ̀. Mú nǹkan tó mú jàre ká mọ́ gbádùn ọ̀rọ̀ wa. Ara Ṣẹ̀gílọlá wulẹ̀ súnkì pẹ̀lú ọ̀rọ̀ àlùfàǹsá tó lóyè mẹ́nubà. Kí ló kọ̀rọ̀ à ń bára ẹni sùn lórí àmẹ́lẹ́rìndòdò? Ó dá a lójú wípé bí wọ́n bá lakùn olóyè náà, oríṣiríṣi ohun ẹlẹ́gbin ni yóò kúnbẹ̀ jantirẹrẹ. Ẹ̀kẹ́ bàbá ọ̀hún ò wulẹ̀ rí dẹ̀mùdẹ̀mù lásán, ọ̀rọ̀ burúkú ló kúnbẹ̀. Ẹ ṣé gan sà, ṣùgbọ́n mo ti yó ni sà. Mi ò wulẹ̀ nífẹ̀ẹ́ sí kí n máa mu nǹkan tútù àbí nǹkan tó bá ti dùn jù. Ó dà, ìwọ ló mọ̀. Bó o wá ni? Ọkọ rẹ akọrin ọba ńkọ́? Kí la rí gbọ́? Gbénga, nítorí rẹ̀ náà ni mo ṣe wá sà. Nítorí rẹ̀ ló ṣe wá sọ́dọ̀ mi. Ọ̀rọ̀ fẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ná. Kí ló wá gbà mú o? Ṣé pàáyọ lábẹ́ rẹ̀ ni àbákọ ọba ló mú? Ó ní láti gbé fọ́nrán iṣẹ́ kan jáde tí àwọn ẹgbẹ́ náà ó gbé lágbéyẹ̀wò kí wọ́n tó mú. Ìyẹn náà dára. Kó lọ. Àbí ṣé wọ́n sọ fún un wípé èmi a máa ya fọ́nrán ni? Lórí fọ́nrán náà ni ó gbé mi wá sà. A nílò owó tí yóò fi ya fọ́nrán náà, tí yóò sì jẹ́ èyí tó dángájá yàtọ̀ sí àwọn fọ́nrán olùdíje yòókù. Owó? Èmi sì à ń rò wípé igi tàbí pákò ni yóò fi yà á tẹ́lẹ̀ ni. Àmọ́ bó ṣe wá sọ ń sìn, ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Èmi ò sí ilé ìfowópamọ́. Bẹ́ẹ̀ ni mi kì í yá owó èlé àbíwọ́dọ̀ mi. Ọjọ́ wo lo gbọ́ pé mo kọ́ lápò rí? Bóyá kó lọ sí lápò tàbí gúrúmì bí yóò sì máa dáàbò ojoojúmọ́ ni. Kí ẹ bá lè ràn wá lọ́wọ́ náà ni mo fi wá sà. Kí n ràn lọ́wọ́, kí n gbówó sílẹ̀ kan òun. Kò ṣòro rárá. Ṣùgbọ́n ìwọ ló mọ Gbénga, èmi ò mọ̀.
bí dúdú ni bí pupa ni èmi ò rí rí. Yóò wá ṣòro lọ́pọ̀lọpọ̀ kí n tó lè kówó owó sílẹ̀ fájòjì. Àti wípé mébí ìdíje orin ló pè ìdíje ọ̀hún. Bẹ́ẹ̀ ni sà, ìdíje orin ni. Ẹ̀hẹ́n, nígbà tó jẹ́ wípé ìdíje orin ni tẹ́yìn méjèèjì sì jẹ́ olórin, kí ló dé tí wọ́n wọlé fún ìdíje náà? Àmọ́ irọ́ ò má gbé yẹn wá o. Má sọ fún mi wípé o ò sí lára àwọn 40 tí wọ́n mú. Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀, bọ́mọ ẹni bá dára ká wí, ó dángájíá nídìí sí orin kíkọ. Wọ́n mú mi lóòótọ́, mo wà lára àwọn ènìyàn 40 náà. Ọ̀rọ̀ náà wulẹ̀ tójú sólóyè kan. Mebí wọ́n máa ń pé kò sẹ́ni tó bọ̀ bí ẹni arán lódò tí ò bomi mu ni. Nígbà tó wá jẹ́ wípé wọ́n mú ẹ, kí ló dé tí wò sọ̀rọ̀ nípa ara rẹ? Àbí wọ́n ti ní fọ́nrán tó gbé jáde ni? Rárá sà, bí mo bá wulẹ̀ lówó fọ́nrán tèmi ni màá ti gbé sílẹ̀ fún Gbénga. Ó tẹ́ mi lọ́rùn kí Gbénga gbé fọ́nrán tiẹ̀ jáde ju wípé kémi gbé e jáde lọ. Àti wípé ìnáwó ànátúnwó ni yóò jẹ́ ká tó wọ́wọ́ fún Gbénga kí n tún máa wá owó tèmi náà. Kí ló máa ń ṣèyàn ọmọdé sẹ́yìn? Ìwọ fi iṣẹ́ àti ọ̀nà àtilẹ̀ sílẹ̀, òun sáré kùràkùtà fọ́kùnrin kan. Àbáwọn ọkùnrin kan ni. Báwo máa ṣe wúlò mọ́ ọ náà rèé? Ṣó ti burú jù tí wọ́n bá gbé fọ́nrán jáde tóun ò gbé jáde ni? Ẹ má jẹ́ ká ṣe é báyẹn sà. Ṣé ẹ mọ̀ wípé gbogbo ẹ̀kọ́ tàbí mọ̀ tóbìnrin bá wulẹ̀ ní pẹ̀lú òye àti àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi, ilé ìdáná náà ni yóò padà gbẹ̀yìn sí. Igi ìdáná náà ni gbogbo ìwé òrí obìnrin máa ń padà dì. Ṣẹ̀gilọlá, mo rò wípé ó yẹ onílàákàyè jù báyìí lọ ni. Ta ló sọ ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dọ̀ báyẹn fún ẹ? Níbo lo ti gbọ́, ńbo lo ti kà á? Sárákìjà ló ń fìwé ẹ̀rí ṣegi ìdáná ni àbí títí lọ yóò rí sàn? Ṣéfẹ̀ẹ́ náà ló wá ṣídìbò ẹ̀ lójú débi wípé ó mọ̀ tún sósì. Ẹ̀ tí ń bí Ṣẹ̀gilọlá, kí ló dé tí ń yí bàbá yìí ṣébè tí bàbá náà ń yí sígbó? Ibú gbogbo ní yí padà, báyìí ni ó ń ṣe nǹkan mi kì í yí padà. Arímà abẹ́dun nílé ó dọ̀lẹ́. Wò ó Ṣẹ̀gilọlá, èmi ò lówó kankan tí mo fi ọkọ ẹ lọ́wọ́. Tí mo bá fún un ní épìnì, á jẹ́ wípé bóyá ó ń fọ sálángà alẹ́ mi àbí ń gbọ́ jàǹkárìwọ̀. Bí bá jẹ́ ìwọ ló fẹ́ gbé fọ́nrán jáde, mo lè ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú iyekíye. Àmọ́ kan ọ̀rọ̀ yẹn kọ́pọ̀. Épìnì kò lè rí gbà lọ́wọ́ èmi sígbì tó yọ̀yìn lé fún. Ẹ ju olóyè tèmi ní kẹ́ ẹ rò wípé bí mo bá jọmọ yín kọ́, tó o bá jọmọ mi wàá gbọ́ràn sí mi lẹ́nu. Tó bá jọmọ mi ò ní máa ti torí ìfí òfegè rádaràda tí ò ju wípé kẹ́ ẹ bára yín sùn máa ṣògo rẹ sómi. Ṣé wọ́n ṣépè fún wọn pé wò kì í ṣoríire ni? Jẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ òótọ́ kọ́kọ́rọ́ òun pariwo Gbénga. Irú Gbénga wo làwọn ò rí rí? Ṣé Gbénga Adébóyè ni àbí Gbénga Adéwùsì? Ṣé Gbénga Adéyínká ni àbí Gbénga Adúmọ̀gọ̀? Èwo gan ń bẹ̀? Ó dáa, ọmọkùnrin tí wọ́n ń torí rẹ̀ kàbùkù kiri yìí. Ibo ló wà báyìí? Ilé ló wà sà, ilé ló wà. Kí ló ń ṣe ńlé? Ó wà ńlé náà ni. Ó lè máa rẹjú tó bá tún kọ àwọn iṣẹ́ orin mìíràn. Sọ́mọkùnrin ọ̀hún ṣé ẹlẹ́yà ni? Kì í jáde, wọn kì í rójú rẹ̀. Rárá sà, tó bá lóde ó máa ń jáde ò tàbí tó bá fẹ́ wá yọjú sí mi. Ó máa ń jáde tó bá lóde tàbí tó bá fẹ́. Ẹlẹ́yẹ lè sọnù. Wò ó, ọ̀lẹ afàjò ló fẹ́ tó ń pè lọ́kọ. Bó o bá sì mọ ohun tó dára, já a jù sílẹ̀ kó o wá fara yírú àwa yìí. Owó wà, ọlọ́wọ́ Ṣẹ̀gilọlá kí ló ń ṣe é? Kò sóhun tó o fẹ́ tí ò sí. Wò ó, gbogbo èmi ni fọ́nrán kò ṣe fọ́nrán yìí. Èmi lè ṣe tó ò ní gbé fọ́nrán kankan jáde torúkọ rẹ̀ ó sì jáde nínú ìwé. Àwọn ọkùnrin yìí tí má jẹ́ kókó jọ̀gọ̀jọ̀gọ̀ ládàá tí ẹ̀ bá danidani kì í dé báni lágbà àti kékeré ní tí ń bá ní lọ. Ìwọ ọ̀dàlẹ̀ nìyẹn á jẹ́ sà, ní ò sì lè dalẹ̀ Gbénga. Ìwọ ló kà á fún ọ̀dàlẹ̀. Kò sẹ́sẹ̀ kankan nínú pé kó o rọ́nà àtìlà kó o sì jára mọ́. Òsì òsè fi ṣe fún àrí. Ìwọ ò fẹ́ dalẹ̀ rẹ̀, bóun bá dalẹ̀ wọ́n ń kọ́. Tọ́lápò rẹ̀ rèé sì fọ̀ sí ìbéèrè náà. Lódodo ó mọ̀ wípé ọ̀rọ̀ gidi ń bẹnú àwọn ọ̀rọ̀ olóyè kànràn.
ṣùgbọ́n ìfẹ́ tí ò bá gbilẹ̀ dójú àmì lẹ̀rù à ń darẹ nílé wa. Ó dá Ṣẹ̀gilọlá lójú wípé Gbénga ò lè kọjú òun sórun alẹ́. Ó dáa, mo ṣetán àti ran Gbénga lọ́wọ́. Kí lẹ wí sà? Mo ní mo ṣetán àti ran Gbénga lọ́wọ́. Ẹ̀rín gba ẹnu Ṣẹ̀gilọlá. Kò wulẹ̀ rò kàn pé bàbá yìí yóò tún lè ṣe ìrànlọ́wọ́ kankan pẹ̀lú gbogbo ọ̀rọ̀ àtakò tó ti sọ síwájú. Ẹ ṣé gan ni sà, Ọlọ́run á wà pẹ̀lú yín, Ọlọ́run ní fi yín sílẹ̀ ńgbà kọ̀ọ̀kan, ìgbà lẹ́yìn á máa lé sí i ni, àwọn àwo lẹ́yìn ò ní fàya. Ẹ ṣé gan sà, àdúrà tó, ìyá aládùúrà Ṣáta. Màá ran ọkọ rẹ lọ́wọ́ pẹ̀lú mílíọ̀nù náírà kan kó sì fi ṣe fọ́nrán tí yóò ṣe àtohun mìíràn tówó náà bá wúlò fún. Àmọ́ gbà fún múrí ni gbà fún gbàdà lóko. Èmi ò ṣòwò tí ò lérè nú, èmi ò ṣòwò àdúrà lásán. Bí n bá ti lè ṣe bí mo ṣe sọ àbí kí n wulẹ̀ tó ṣe, èmi àti ìwọ yóò ṣeré ipá lórí ibùsùn. Ẹni pé kí ni? Kí ló hán ọ lẹ́nu? Kí ló jẹ́ bàbàrà nínú ká fi nǹkan sí nǹkan ká sì yọ ọ́ padà? Kì í kúkú ṣe wípé mo pé ń gbowó padà lọ́wọ́ Gbénga, èmi kò gbà á padà o. Àmọ́ kànràn ni mí, mi kì í ṣe dàrósà. Bá a bá ti lè yí lura wá nú aṣọ, ọkọ rẹ náà rówó nìyẹn. Ó lè yẹ kí èsì ọ̀rọ̀ náà kó tún jọ Ṣẹ̀gilọlá lójú. Ó ti mọ̀ láti ilẹ̀ wípé ibi tọ́rọ̀ náà yóò fẹ́ẹ́ já sí náà rèé. Ó sì ti pinnu wípé òun yóò fi gbogbo ara òun tẹ́ kànràn lọ́rùn kí Gbénga fi lè ṣàṣeyọrí. Mo ṣetán sà. Mo ní mo ṣetán sà. Ọ̀rọ̀ náà wulẹ̀ fẹ́ máa jọ bí ìrànràn lójú olóyè Kànràn. Ó tún sáré fọwọ́ bọ́jú bóyá irọ́ ni ọmọ òun sọ fún un ni. Nígbà tó sì rí wípé kò sírọ́ níbẹ̀ bẹ́ẹ̀ kì í ṣàlá lẹ̀rín bá gbẹnu rẹ̀ kẹ́múyẹ. Dájúdájú àgbò náà ní mọ́ ń dádìyẹ gbẹ̀yìn. Inú mi dùn fésì tó fún mi yìí. Ní báyìí tó sì ti gbà, èmi náà yóò rí wípé àdéhùn kò yẹ̀ lọ́dọ̀ mi. Àmọ́ kí tún ni sà? Àbí ẹ̀ ń rò wípé mò ń fi tọ́ dúdú sínú tu funfun jáde? Bẹ́ẹ̀ bá ló yá báyìí ó yá náà nìyẹn. Farabalẹ̀ ọmọdé yìí, farabalẹ̀. Ọ̀rọ̀ yìí ń kan mí lóminú. Ọmọkùnrin tó fẹ́ tì torí rẹ̀ tara rẹ̀ lọ́pọ̀ yìí só dá ọ lójú pé kò ní padà fi gígùn ọ lójú. Ọkùnrin ò mọ̀ láǹkúrà tó bẹ́ẹ̀. Mo ti rọ̀rọ̀ náà dáadáa kí n tó wá bá yín. Olóyè òun náà sì fọwọ́ sí pé kí n ṣe ohun gbogbo tó bá ṣe ń ṣe. Gbénga ò lè dà mí láéláé. Ẹ wò àìmọye òjò olóyè. Nígbà wo ni a máa ṣe ohun tí a ó ṣe tí màá fi rówó náà gbà lọ́dọ̀ yín? Wọ́n wulẹ̀ ìyanu kò lè pàádé. Bẹ́ẹ̀ à ń torí àjà níta ló wà lẹ́ńkùlé òun lọ̀rọ̀ yìí. Àmọ̀rí ìbá kú. Gbénga ò bá àti ẹ̀ dalẹ̀, ìyẹn mà sẹ́pẹ́rẹ́ fólóyè Kànràn. Mebí òun yóò kúkú ti damira sílé agbára Ṣẹ̀gilọlá ná. Àrítígbọ́ nìyókù ó jàre. Ó dáa, kò sí wàhálà. Mo láwọn ìpàdé kan tàbí méjì pẹ̀lú gómìnà lọ́la. Nítorí ìdí èyí kọ́ jẹ́ ká fìpàdé sí ìrọ̀lẹ́ ọjọ́ àìkú nílé ìtura Oyèdíjì. Ilé ìtura Oyèdíjì. Ṣé ilé ìtura Oyèdíjì ó ti ní ẹ̀ka ní Èkó ni sà? Lóòótọ́ ló wí. Ilé ìtura Oyèdíjì kò sí l'Ékòó. Abẹ́òkúta ni ilé ìtura Oyèdíjì wà. Abẹ́òkúta báwo? Báwo ni mo ṣe fẹ́ dé Abẹ́òkúta? Láàmú. Ìwọ mọ̀ pé òmùgọ̀ ènìyàn ní roko àlè sétílé. Bàbá ń tìjò a máa ń sáré ahéré ní nítorí àrò òjijì. Àlè tó sì fowó wọkọ̀ ó sá fọ́kọ tó. Mo lórúkọ nílẹ̀ yìí, iyì sì tún bẹ rẹ́kẹrẹ́kẹ́ pẹ̀lú. Ọ̀pọ̀ làwọn ọ̀tá mi ti ń lépa mi lọ́nà kọnà láti borúkọ mi jẹ́. N ò gbọdọ̀ ṣerú eré pápá òun tòsí ìlú. Abẹ́òkúta là ó lọ. Ìyẹn ó ṣètò àwọn ọmọ tí wọ́n wàá fọkọ̀ gbé ọba mi nírọ̀lẹ́ ọjọ́ náà. Bákan náà, àwọn ọmọ yìí náà ni wọ́n sì dán padà sékòó láì séwu. Ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni sà. Ìyẹn náà da. Àmọ́ lóyè, nígbà wo ni màá rí owó yẹn gbà fún Gbénga? Ṣẹ̀gilọlá, adájọ́ má ṣe aṣọ̀rọ̀ máa yẹ̀ bí irú wọn bá sọnù, ó yẹ kó wá wa rí.
èmi ò ní fẹ́nu mi dá ìlérí tí mi ò ní lè ṣe. Èló ni mílíọ̀nù kan náírà? Màá dìídì kówó ọ̀hún fún ọlọ́fọ̀ọ́ ọ̀rọ̀ ni, kódà mi ò ní fi ránṣẹ́ sí ilé ìfowópamọ́. Bó o bá ti lè ṣeré dáadáa fún mi lọ́jọ́ náà, má ṣe fòyà. Ìpàdé dọjọ́ àìkú, á tán àbókù. Ó dáa sà, ó tán ẹ̀ẹ́dẹ̀ ṣeun gan pẹ̀lú àmọ́ kí tún ni Ṣẹ̀gilọlá, àmọ́ kí tún ni. Mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa ríbi kàn sí mi kó tó dọjọ́ àìkú, nítorí wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sọnù lọ́jọ́ tí mo wá síbí gbẹ̀yìn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sọnù kẹ̀, Gbénga ò wá lè rà míì fún ọ. Ṣẹ̀gilọlá ò wulẹ̀ fèsì. Ó ti hàn gbangba dájú wípé yẹ̀yẹ́ lolóyè Kọ̀rán fẹ́ sọ̀rọ̀ dà, àtìláàwé náà kúkú gbófèé. Má ṣèyọnu, afẹ́fẹ́ ò ní fẹ́ kó mọ́ kangi oko lára. Àwọn ọmọ wa gbé ọ lọ́jọ́ àìkú, màá máa retí rẹ lábẹ́ òkúta. Báyìí ni Ṣẹ̀gilọlá ṣe sí olóyè Kọ̀rán ló dàbọ̀, tó sì mórí lélé. Ọ̀pọ̀lọpọ̀ èròǹgbà ní ń lọ nínú rẹ̀, bóyá ìgbésẹ̀ tóun fẹ́ gbé yìí jẹ́ èyí tó sunwọ̀n tàbí èyí tí ó bù ú lọ́wọ́. Gbogbo ìgbà tó bá ti rò èyí lọ̀rọ̀ alàgbà tó pàdé lálẹ́ ọjọ́ wo tún ń lé e lọ́kàn padà. Ọ̀rọ̀ olóyè Kọ̀rán ń wulẹ̀ ń rókì lọ́kàn rẹ̀. Ǹjẹ́ Gbénga lè dalẹ̀ rẹ̀ sá? Ǹjẹ́ Gbénga lè kojú rẹ̀ sórùn alẹ́ ṣá? Àti wípé ohun tó lè di àléébù ayérayé sí i lára lèyí bó bá fi bá olóyè Kọ̀rán ní nǹkan pọ̀ tí Gbénga wá tú dalẹ̀ rẹ̀, ìtàn burúkú tí kì í tán ni. Olóyè Kọ̀rán ti gbà láti ṣe ìrànlọ́wọ́ owó tó tó mílíọ̀nù kan fún ẹ láti tukọ̀ iṣẹ́ orin rẹ. Èmi àti ẹ sì ti fìpàdé sí ìrora Oyèdíjì lọ́jọ́ àìkú. Ṣẹ̀gilọlá ló wé èyí tí sì ń fojú tọpinpin ẹyinjú Gbénga. Olúwa mọ̀ ṣeun, Olúwa ṣeun. Sórí báyìí, nǹkan tí mò ń bẹ sọ látọjọ́ yìí nìyẹn. Mílíọ̀nù kan, aya mi, mílíọ̀nù kan mọ̀ ní. Nǹkan làtà owó yẹn rí látìgbà tí wọ́n ti bí mi. Èyí dáa púpọ̀ aya mi, bí kọ́jú àìkú ti dé kó o ti yọjú sí i ló ń ṣe mí. Bẹ́nìyàn bá gun ẹṣin nù mí lónìí, wàláì kò ní kọsẹ̀. Ó ṣeun aya mi. Gbénga ló fèsì báyìí tí sì ń rẹ́rìn-ín músẹ́. Gbénga, ó mà ga o. Ó wulẹ̀ rí tèmi rò pé odidi ìbálé ni mo fẹ́ yọ̀ǹda fólóyè Kọ̀rán. Owó yìí ṣá Gbénga, owó máa funfun ni kò tó yàn. Ṣẹ̀gilọlá, kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Ṣó o rò wípé àdùnmọ́ mi ló jẹ́ wípé olóyè Kọ̀rán ni yóò kọ́kọ́ gun orí rẹ ni? Àmọ́ túláàsì bọ́ lálejò, o ní òsáyè, bó ṣe góńgó omú rẹ á múlé sí i. Ó dáa o, mo kúkú gbọ́ ẹ. Ọlọ́run má pe tóbi ń yà. Ọkùnrin, má gbé yẹn wá o. Gbogbo nǹkan ni mo gbà, ìfàbò sí. Má tiẹ̀ gbé yẹn wá rárá. Àìmọye ìgbà ni mo ti sọ fún ẹ wípé kó o yọ̀ǹda àbálẹ̀ rẹ fún mi tó o fà á kékọ́rí. Nígbà tó sì jẹ́ bàbá olówó ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún báyìí, kí gan ni mo fẹ́ ṣe sí i? Gbénga, má sọ báyẹn mọ́ nàá. Ṣé bó o mọ̀ wípé ìkìlọ̀ ìyá mi ni mò ń tẹ̀lé? Ìyá mi pé mi ò gbọ́dọ̀ bọ́kùnrin kankan lóhùn kankan títí dalẹ́ ọjọ́ ìgbéyàwó mi. Ìyá mi pé láwọn ètùtù ìdílé táwọn ní láti ṣe kírú rẹ̀ tó lè wáyé. Èyí gan kóhun tí ń kan mí lómi inú pẹ̀lú olóyè Kọ̀rán. Àfètùtù ìdílé náà. Mo ti sọ fún ẹ wípé ìwọ kàwé, ó sì lájú ju gbogbo eléyìí lọ. Nígbà tí túláàsì dé báyìí, ṣé wàá sọ fún olóyè bó o lè bá a ní nǹkan pọ̀ nítorí ìkìlọ̀ ìyá rẹ ni? Mo wulẹ̀ ń rò bí mo ṣe ń bọ̀. Mo sì rò wípé kí n fi tó ìyá mi létí bóyá wọ́n lè bá mi ṣe ètò náà kó tó dọjọ́ àìkú. Ìyá mi ò ṣáà ní lajú sílẹ̀ káburú ṣe mí. Èsì ọ̀rọ̀ yìí wulẹ̀ yé Gbénga lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Wí fún ìyá rẹ̀ kẹ̀. Àmọ́ ọmọbìnrin yìí yóò wulẹ̀ mọ̀kan tí ń sọ ni. Níbo ni wọ́n ti ń sọrú ẹ̀? Ṣẹ̀gilọlá, mébí gbogbo ọ̀rọ̀ yìí látijọ́ kún náà. Èwo wá tún ni tìyá rẹ níbẹ̀? Ṣé kò wọ́ kí n débi gíga ni? Kí ló ń sọ báyìí? Oríire rẹ oríire mi náà ni. Ó dáa, mo ti gbọ́. Ìyàn ní wí fún ìyá mi. Àmọ́ Gbénga, ẹ̀rù ń bà mí. Ṣé ọ̀rọ̀ yìí ò ní lẹ́yìn? Kò lè lẹ́yìn, kódà kò lè láàrin. Ẹ̀yìn wo ló fẹ́ mí?
aya mi kò séwu kankan lóko àfigìrì àparò. Ó dáa, bó o bá sọ bẹ́ẹ̀ mo gbọ́ ọ gbọ́, àmọ́ Gbénga Gbénga kí ni ìdánilójú wípé o ò ní padà fọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣu báyìí? Ṣé kìí ṣe wípé o gbẹ́ kòtò fún mi o tẹ́ nílé e lórí? Olólùfẹ́ mi, kí ló dé tó ń ṣiyèméjì? Obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n. Wo ọ̀rọ̀ mi, ìbẹ̀rẹ̀ mi, gbogbo ẹ̀ ló mọ̀. Ọ̀rẹ́ ń jọ́re ọ̀rà ń jọ́rà, àdéhùn làdéhùn ó mọ̀ jẹ́ lọ́jọ́kọ́jọ́. Ìyìn lè kọjú rẹ̀ sóhun alẹ́ aya mi. Ó yẹ kó o gbà mí mọ̀, ẹyẹ lè bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ kú kó yẹrí. A ò Gbénga, orin ni mo mọ̀ pé òun máa ń kọ. Ńgbà wo lójú da kéwì? Má kéwì fún mi ò Gbénga. Ìrìn ẹsẹ̀ ń yípadà, à ń bèrè ń tà sí ọ̀rọ̀ ẹnu. Kí lo lè fi dá mi lójú wípé ò ní dà mí? Gbénga mí àmì kanlẹ̀. Ó mọ̀ wípé bóun ò bá tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, Ṣẹ̀gilọlá yóò jíwùlù níṣẹ́jú àáyá ni. Báǹfààní yìí bá fi lè bọ́ mọ́ ọ lọ́wọ́, bóyá ti rẹ̀ tún dogún ọdún lónìí. Àmọ́ kí gan ló fẹ́ fi lè dá ọmọbìnrin yìí lójú? Ó wọnú ilé rárá, ó sì náwó gbé bíbélì rẹ̀. Kí ló fẹ́ fi bíbélì ṣe? Ìwọ ṣáà máa wòran aya mi. Ṣé o mọ̀ wípé o fẹ́ dánilójú? Bẹ́ẹ̀ ni, mò ń fẹ́ dánilójú. Ṣó o rí èmi Gbénga ọmọ bíbí inú Àpínkẹ́? Mò ń fi ń dán ọ lójú lónìí wípé mi ò ní dọ̀. Bí mo bá wá tẹ̀sí àgẹ̀rẹ̀ tàbí mo yẹ̀dẹ̀hùn gbogbo ègún tó wà nù bí káì, ó tó. Gbénga, kí ló fi ń ṣeré bí ọmọ ejò báyìí? O fẹ́ fi bíbélì búra ni? Aya mi, jẹ́ ń fi búra. Kọ́rọ̀ mi bọ̀ lè dá ọ lójú yékéyéké náà ni. Jẹ́ ń fi búra aya mi, jẹ́ ń búra. Rárá o, rárá. Ṣé o mọ̀ wípé ènìyàn ò gbọdọ̀ búra nítorí ohunkóhun ni? Yálà pẹ̀lú bíbélì tàbí ìwé Ọlọ́run mìíràn. Àmọ́ mo ní láti jẹ́ kọ́rọ̀ mi dá ẹ lójú. Rárá, má ṣe yọnu Gbénga. Mo gbẹ́ gbọ́ dáadáa. Mo mọ̀ wípé o ò lè dà mí láéláé. Èmi náà sì fi ń dán ọ lójú wípé o kò ní láéláé ráhùn fi àìṣẹ̀ tàn mí. Màá lọ bá olóyè kọ̀rọ̀ lọ́jọ́ àìkú. Ìyẹn ò sì ní jẹ́ kí ìyá mi mọ̀ nǹkan kan pa rẹ̀. Fún aya mi, kó wá máa wò ó tójó tẹrùn. Kódà bẹ́ẹ̀dì yẹn ń bòbúkọ, pọ́mọ ejò ń béwúrẹ́. Ìyẹn ó máa nífẹ̀ẹ́ rẹ. Èmi náà nífẹ̀ẹ́ rẹ ọkọ mi. Báyìí làwọn méjèèjì ṣe dìmọ́ra wọn gbàgì. Ohun gbogbo tí ń lọ lọ́kàn Gbénga ni bí ọwọ́ rẹ̀ yóò ṣe tẹ mílíọ̀nù kan láìpẹ́ jọjọ. Bó wulẹ̀ jẹ́ pé ọkàn Ṣẹ̀gilọlá dìjẹ́ pẹ̀lú gbìyànjú Gbénga láti búra. Àyà rẹ̀ ń sọ pìkìpìkì pẹ̀lú kìlọ̀ ìyá rẹ̀ nípa ètùtù ìdílé kóhun tó ní nǹkan kan pẹ̀lú ọkùnrin kọ́kùnrin. Ènìyàn tí yóò joyin inú àpáda kò gbọdọ̀ wẹnu àáké. Wo bó bá tásìkò àti ṣú fùrọ̀ ńlá àti pé a kì í kẹsẹ̀ bomi ká tún mọ́ ká tútù, àbí ẹ̀yin ọ̀rẹ́ mi. Sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè alúgọ́ngọ̀ akọlù èdè ohun ẹ̀sọ́ ohun ìwé ohun tọ́ọ̀nì tí ń ṣeré kepele títí mú di ká mọ̀mọ́ mi ò tí ì dírà àgókùnú mi ló máyé pè mí ní kéńgbé ọ̀rọ̀. Ẹ ṣeun tẹ́ ẹ péjọ fún àkòrí kẹta ìtọ́ọ̀nì tí a pàkọlé rẹ̀ ní Ṣẹ̀gilọlá Ògìdán. Ilé òní lémi àti yín ọ̀nà òsì ní nà wá. A kò ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ.